Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé kí ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tí a bá ti ń ju àwọn review bí eléyìí, ẹ máa bá láǹfààní láti wò ẹ́ kí la mú wá fún wa ní ọjọ́ tí òní. Sinimá àgbéléwò wa ni a mú wá fún wa ní ọjọ́ tí òní. Ìmọ́lẹ̀ ìfẹ́ òun ni eléyìí tí a mú wá. Ó wà lórí ìkànnì YouTube Yorùbá Plus TV. Ìbẹ̀lẹ̀ ti máa rí ìmọ́lẹ̀ ìfẹ́ wò. Ìmọ́lẹ̀ ìfẹ́ ìbẹ̀lẹ̀ ti máa rí eléyìí wò. Apá àti àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n kópa nínú sinimá ìmọ́lẹ̀ ìfẹ́ yìí. Kí ló wá ṣẹlẹ̀ tí ọmọ bá ní ọ̀nà kan ló ń fẹ́ tọ̀ tí àwọn òbí á ní rárá, ibẹ̀ kọ́ ló yẹ kó tọ̀? Ṣé a lè sọ pé torí ipò àwọn òbí yìí ní àwùjọ ni? Torí gẹ́gẹ́ bí a ti rí màmá ìmọ́lẹ̀ ìfẹ́ nínú fíìmù yìí, ó kọ̀ jálẹ̀ ó lọ́mọ tòun ò ní ṣiṣẹ́ tíátà. Ó lọ́mọ tòun ò ní ṣiṣẹ́ tíátà tó fi di pé ó dìjà láàárín àwọn àtọmọ tó dògùn tó dọdẹ. Ó wá tún ṣe bẹ́ẹ̀ ó lè kó òun fẹ́ rí bòun ti rí o. Ìmọ́lẹ̀ ìfẹ́ tún pàdé ọlọ́mọge tó rò pé Sisi lòún pàdé. Tó ti kọ́kàn rẹ̀, ó ti kó àyàlé, ó ti kó gbogbo ẹ̀mí ẹ̀ lé lórí. Ìmọ́lẹ̀ ìfẹ́ bá padà wá mọ̀ wípé ọlọ́mọge tó ń pàdé wọ́n ti bí ọmọ tó ga gọ̀lọ̀tọ̀. Ǹjẹ́ ìmọ́lẹ̀ ìfẹ́ wọ́n máa padà continue láti máa fẹ́ Sisi ọlọ́mọge tí kàrí àwọn jọ bára mu yìí torí pé iṣẹ́ tíátà náà ni àǹtí náà ń gbìyànjú láti ṣe? Ǹjẹ́ ó padà máa fẹ́? Ǹjẹ́ ìyá ìmọ́lẹ̀ ìfẹ́ tí ẹ máa gbà láti pé kó fẹ́ torí àṣírí padà tú? Ìyá padà mọ̀. Ìyá padà mọ̀ o pé ẹni tó ti bímọ kan rí tó wá ń dálé mọ̀ṣú òun lọ́mọ ń padà ò fẹ́ lọ fẹ́. Ìyẹn dìṣòro méjì. Ó fẹ́ kó ṣiṣẹ́ tíátà, ó tún lọ gbé ọlọ́mọ kan wálé, ìyẹn adìyẹ àgbébọ̀ gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń pè, ló tún wá lọ gbé wálé. Ìṣòro di méjì lọ́rùn arákùnrin yìí. Ǹjẹ́ màmá ẹ̀ tí ẹ máa fọwọ́ sí bó tilẹ̀ jẹ́ wípé kò ní bàbá mọ́ ṣùgbọ́n ikú kọ̀ yìí ni ìyá? Ǹjẹ́ ìyá máa fọwọ́ sí pé kó fẹ́ ọlọ́mọ kan àbí kó padà ṣiṣẹ́ tíátà tó wu ọmọ lọ́kàn tààrà? Tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, ẹ má gbàgbé bá wa tẹ subscription button pẹ̀lú notification bell ká lè máa wá torí pé ẹ̀yin náà là máa bá, torí mi ní wá yín tì o, ẹ̀yin náà ní wá wa tì. Bẹ́ẹ̀ ni, torí nírè là ń bọ́jọ́, nírè là ń bá gbogbo ohunkóhun tẹ́ bá ti ń dáwọ́lé yóò máa bọ́ sí rere ni o. Tí ìwà wò ni ẹ lọ sí orí Yorùbá Plus TV ní ìkànnì YouTube wọn, ẹ wò direct tàbí kẹ́ download ẹ̀ fún ìgbádùn yín. Apá kejì ẹ̀ báwo ló ṣe fẹ́ rí o? Ẹ jẹ́ ká jọ wò. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section bó ti ń lọ. Kí lẹ̀yin rí sí fíìmù yìí? Kí lẹ rí sí ìgbésẹ̀ tí ikú pọ̀ yìí gbé? Kí lẹ rí sí ìgbésẹ̀ tí ọmọkùnrin yìí gbé? Torí a gbà wípé àlùjánnà ọmọ gìgìrísẹ̀ òbí ló wà o. Ọmọ tó bá tàpá sí òbí rẹ̀ wọn ló tàpá sọ̀rọ̀ ẹ̀ ni. Eléyìí tó wá ń tàpá sí ìyá tó ń tàpá sáṣẹ ìyá ẹ̀, ojú wo lẹ́yìn fi wò? Ṣé n tó ń ṣe dáa àbí ò dáa? Ẹ jẹ́ n rọ́wọ́ yín ní comment section. Ẹ má gbàgbé ẹ bá wa subscribe, ẹ tẹ notification bell, ẹ bá wa share, ẹ thumbs up. Ẹ ṣé púpọ̀. I know you're hiding something. All right. Ẹ má worry, ó máa wálé. Aṣọ òótọ́ ni. Ìmọ́lẹ̀, aṣọ òótọ́ ni. Ibi ìbáyìí ló wà. Wọ́n sọ pọ́dọ̀ ọlọ́mọ kan ló wà. Sórí ọmọ tó bá bí tí wọ́n ń bá sọ̀rọ̀, tí wọ́n ń bá